الإسلام يبقى بأمجد بأمجد سلام بقرآن سلام بسنة بسنة سلام بأنوار البلاغ المخلد مخلد لمن عبد الرحمن أودي تهيتي تهية إشفاق لكل مصفد تحية إشفاق لكل مصفد جماعة داكم أكبر والله أكبر لكنا الله أكبر إيتاني أو ينكو جانتو في سفاري الله أكبر متنا لينا الإنسان كما رفع الناس والإنسان كما رفع الله والإنسان كما عرف نفسه إن شاء الله أتيتا نقراوا أتيتا ينقوا كتو يتولم بقدا الله أكبر بابا ما كنتون جات انتا ينقوا الله ندون سوكي الله أكبر لكزم الله أكبر ẹlẹ́ẹ̀kẹta wọn náà wí kí ọlọ́run ní kó borí gbogbo ọ̀tá rẹ̀ pé Allahu Akbar. Allahu Akbar kabira. ẹni àtòrí ẹ̀ jòkó ká ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. wọ́n sì lè fẹ́ràn Nabi jù báyìí lọ́nbíà wa. Sallallahu alayhi wa sallam. wọ́n ní ó jòkó tí ọwọ́ fi hàn pé mo fẹ́ràn Nabi jù ọ lọ. Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa lékún kẹ́ gbogbo àwọn àgbàlagbà. Àmín. àwọn tànà àtijẹ́ta مولانا شيخ أحمد تيجان رضي الله عنه مولانا شيخ الحاج إبراهيم Yes. تكاري بقوا أولافا من قاف إلى قاف اللهم بارك كيما آمين تدوري بابا مي أقبل سودي رضي الله عنه يبا النبي دادا صلى الله عليه وسلم بابا واتيوا ولي بابا أقبل نكوكا مدام الله حياته تكاري وشيخ دادا شيخ èyí tá a bí ọ ni pé a gbọ́ pé ó dèèyàn a wá béèrè pé èèyàn mélòó ló dèèyàn lára rẹ̀. bó bá ti lè rí èèyàn tọ́ka sí pé lára tèmi náà rè ìjéèyàn rẹ̀ ò pé. ìwọlé baba ń kókà náà la fi kí baba wa ń bí lánàá. Allahu anhu. ọlọ́mọba alekun kẹ́ wọn. Àmín. mo kí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà látòrí baba mi ń sáwíà. tí e dórí baba mi àgbà adẹ́nẹ́kàn. lọ́dọ̀ bàbá àgbọ̀ ọlọ́run sẹ̀yẹ báyìí tí dérí dáìra gbogbo àyìn àgbàlagbà gbólóhùn tí wọ́n ní kí n rárá wí níwọ̀nba afáwa bàbá Nurudeen akẹ́ ẹ̀mbọ̀lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ṣé Nuru Hakim ọ̀jọ̀gbọ́n kan ní la jadida fil alami innama nujaddid ẹni ọba ló ń fẹ́ wí ntẹ́nìkan ọ̀gbọ́rì ìwíkú yìí ló gbé lọ́bẹ̀ èyí táwọn àtàná wílẹ̀ náà làwọn mi sí ìwábì mi lé ní èmi ò mọ́ máa ń wá àdúgbò yà máa ń wọ̀ dọ́dọ̀ yín bírí àsàlátù alájì wa kíní jẹ́ ń bẹ̀ ojúláyé àmọ́ wá sí ń bẹ̀ dáadáa àmọ́ àfa wa Nurudeen àwọn ni mo rí ìmọ̀ Ọlọ́run lára wọn. ìmọ̀ tí mo wá rí náà ni pé mọ́lúdì mi lè sìn yàtọ̀ sáwọn onílé tá a múra pa gbàlejò alẹ́ báyìí náà ni ẹni ọkọ́kọ́ dọ́dọ̀ mi gbàrà pé àgbàlejò láàárọ̀ báyìí àwọn afáànù ṣé Nurudeen àti gbogbo àwọn jama ni wọ́n dọ́dọ̀ mi. La ilaha illallah. mẹ́sẹ̀ wá dé mo wá ní àbí wọ́n mistake pé bóyá jòkó àárọ̀ wọn pè é mo lálẹ́ ni wọ́n làwọn mọ̀ wọ́n ní bá gàmbá ń bẹ kájọ máa tó ìfẹ́ kásìjọ sọ̀rọ̀ láàrin akákan kọlù náà ni rí wọn sójú rí mo wá ń wò pé bí mo ṣe wá rí wọn náà nù ìtẹ̀lé àwọn àgbàlagbà táwa náà ń tẹ̀lé mo wá rí i pé ọ̀dà ìpẹ́ nìyí ó kú lọ́dúnárì ẹni ó ní bíbí ire tó nípìlẹ̀ ni wọ́n wá fún mi lọ́jọ́ pé ọjọ́ mọ́lídìí àwọn ń bẹ lọ́nà gbọ́ Ọlọ́run wàá sọlá ara fẹ́ sinmi díẹ̀ kọ́dọ̀ ọjà àwọn ọmọ mi wọ́n fẹ́ kú bá mi lálẹ́ yìí lórí ìjòkó bá a ṣe dé wọ́n ti fún wa láyè ó tún yá wọn ní àmọ́ bọ̀ ń gbọ́n á mú wa lọ bì kán bẹ̀ ń ta wá dé mo ní mo lẹ́yìn ọmọ yìí lẹ́ dá wàhálà yìí lẹ̀ mo ní ọ̀dà ń bí wọ́n fi wá sí tẹ́lẹ̀ àti bí wọ́n mú wa lọ èwo lọ́ dáa jù èwo lọ́lọ́run lè pa èèyàn sí téèyàn Ọlọ́run pa mí síbi ire. mo wá rí
mà lára fáwa Nurudeen èmi tí mo rí lára wọn ni pé èmi náà wá pé jẹ́ n wá sẹ̀san tọrẹ lomi àfi bí sanre ni ẹlòmí àfi rẹ̀ sanre ni ẹlòmí àfi rẹ̀ sanbi ni èyí tí mo wá fẹ́ ká mú ọ̀jọ̀gbọ́n kan níbi salasatin يا من تروم ولايته alwilaya ẹ má jẹ́ jẹ́ ju wáyé náà àwọn àgbàlagbà بثلاثة يا من تروم ولايته mo kí kalẹ̀ bàbá wa tó nílé bàbá wa Mawlana Sheikh wa Abubakar Siddiq mo kí kalẹ̀ bàbá náà. يا من تروم ولايته gbogbo ata ń sáré pa fẹ́ di wòlíì àwa náà fẹ́ débi àwọn tànádé àfa ní nǹkan mẹ́ta ni ọlọ́ni mẹ́tẹ̀ẹ̀ta mórí lára àfa. بثلاثة تعطى لمنا بثلاثة gbogbo ẹni tí ń lé nǹkan náà kọ́ lọ́wọ́ rẹ̀ fi tẹ̀ ẹ́ ẹlòmíì ó fà á kò ní tóra wọn àmẹ́ni Ọlọ́run bá lọ́wọ́ rẹ̀ ó tó ń tí ń bá ń fẹ́ tí ó láyé tí ó lọ́rùn tí ó lójú tí ó lẹ́yìn tí ó lónìí tí ó lọ́la mẹ́ta náà ni ọmọjọ́ bọ́lẹ̀. بثلاثة يا من تروم مقامة àfọ tó nǹkan mọ́ olóko àfa lọ́pọ̀ àìmọye àwọn àfa tí ń ṣe nǹkan oṣù bí abáde báyìí àmọ́ àwọn tá a pè láàfà tí ó lè dáhùn pé àfa ni mi tí ó jẹ ọ̀tọ̀ ní alimun billah walaysa aliman bi amrillah ọ̀tọ̀ ní alimun bi amrillah walaysa aliman billah ẹni tá a bá wá pè láàfà wàá jẹ alimun billahi wa bi amrillah. بثلاثة يا من تروم مقامة bọ́bá fẹ́ lágànú ilé Ọlọ́run tó yẹ pé bọ́lọ̀ ń bá ń pààyàn lẹ́kún lọ́wọ́ tó sọ fọlọ́n pé máa rẹ́rìn lẹ́ẹ̀kan náà tí ó dẹ̀ máa rẹ́rìn lẹ́ẹ̀kan náà. تعطى بها لا شك بنايته ẹgbẹ́ ní tó bá ní Ọlọ́run máa ṣe Ọlọ́run máa tẹ̀lé ọlọ́bẹ̀ lẹ́ẹ̀kan náà èyí tó bá ní ọmọ ṣe kò ní bọ́ ṣe àwọn bàbá yìí bá a débẹ̀ gbogbo àwọn àgbàlagbà yìí bá a débẹ̀. بثلاثة يا من تروم درايته àdìráyà tó bá fẹ́ dẹni tọ́jú rẹ̀ ó tó lé tí ó tó ta ojú ẹlòmíì ilé ló tó kò tó ta ojú máa tó lé sí máa tó ta ojú ẹlòmíì tó ta kò tó lé àmọ́ tó bá fẹ́ dẹni tọ́jú rẹ̀ ó lè tó lé tí ó tó ta nǹkan mẹ́ta náà lògùn rẹ̀. تحصيلها وبحسن فصاحته àkọ́kọ́ ń bẹ̀ دعني أفيدك يا أخي لمن بها فبخدمة وبهدية وزيارة òun náà ni tọ́gọ̀rọ̀ wa ń pariwo lẹ́nu tí wàá rè ó sí lára ọ̀pọ̀lọpọ̀ wa mọ́ yìí. فبخدمة ẹ̀yin náà ni kẹ́límọ́tù àjíṣì bẹ́ẹ̀ ẹ̀yin náà ní fi ṣe fábí xidimati. فبخدمة fábí xidimati so lè sẹ́rù lé àfa rẹ̀ tọ́lọ́wọ́n wàá sọ náà dọ́mọlọ́la. فبخدمة gbogbo àwọn tó lọ ro kó ń kà ó láàlánà gbogbo àwọn baba lọ́sọ̀dì yìí wọ́n dẹrú ń kà ó là lọ́lọ́run fi sọ wọ́n di nǹkan láyé. فبخدمة bàbá mi Ọlọ́run sẹ̀ yẹ sẹ́rù bẹ́ẹ̀ lọ́lọ́run fi sọ wọ́n di nǹkan láyé. فبخدمة bàbá àgbàlábẹ́kúta ọ̀dọ́mọ inú ilé ń bẹ̀ tí wọ́n sọ pé sẹ́ ọdẹ ọ̀pẹ̀rẹ̀ rẹ lórí wa á sì sọ ọ̀dọ́mọ lọ́dọ̀ wa. فبخدمة bàbá sáwíà ni àwọn àtàná tí wọ́n ṣe wàhálà abẹ kalẹ̀ mẹ́bàdé kàwọ́lá wọ́n bọ́ra alẹ̀ wọn aláwọn ọ̀jẹ̀ nǹkan mọ́ Ọlọ́run lẹ́ẹ̀jẹ̀ láyé tó jẹ́ lálẹ́ kíámà. فبخدمة وبهدية وزيارة فبخدمة وبهدية وزيارة olóko bàbá wa gbanulé Abubakar Siddiq lọ́dọ̀ àná Muhammad. sallallahu alayhi wa sallam èmi ọ̀la ìkẹ́ mọ́ yorùbá ànábì dáadáa o. sallallahu alayhi wa sallam wọ́n bi Abubakar pé bimaza balagta hadhi ilmanzila kí ló dé dán bá pa ànábì tọ́tọ́ pé wọ́n ló tún jáde wá
kí ló ta bára nẹ́bi tẹ́ wọlé àtúrí pọ̀ ń bọ̀ kí ló dé jọ́ta nẹ́bi lọ kí ló dé pé wọ́n lọ́kàn. فبخدمة وبهدية وزيارة فبخدمة وبهدية وزيارة. ó ní tó yẹ pé irun ni kò tó nǹkan tó yẹ pé àwẹ̀ ni kò tó nǹkan tó yẹ pé àdúrà ni kò tó nǹkan ó làwọn ọmọ ṣàkíyèsí nǹkan márùn kan ẹyọ kan ní wàá ló ń bẹ ó ní nínú nǹkan márùn tí mo rí pọ́lọ́ ń bù mí ni pé wajadtu nasa sinfaini tọ́ọ̀lìbù dúníyà wà tọ́ọ̀lìbù lè okuba fakuntu tọ́ọ̀lìbù lè mawla. Allah. oníjọ́ ta wà lọ́dọ̀ ànábì mo rí ipa pín mẹ́ta àwọn kan lé ayé gbogbo ọ̀rọ̀ wọn pé bẹ́ẹ̀ mi náà ṣe dolówó lóṣòdì yìí tí ń dọlọ́lá lóṣòdì yìí tí ń donílé lóṣòdì yìí torí ẹ̀ lọ́jọ́ wá sáwí. àwọn kan tí wọ́n wá ní ayé gbogbo ayé àwọn tó ní ìlànà bó wọ́n dà sí wọ́n ní jẹ́mi ọmọ fi ṣe pé jẹ́mi náà bọ̀rùn dáadáa. Allah. Abubakar wa níjọ́ tèmi ń tẹ̀lé ànábì wáyé ń wò sí wọ́rùn àmọ́ mo fi gbogbo ìdímọ̀ mi lọ́dọ̀ ànábì wẹ́ni tọ́ láyé tọ́ lọ́rùn torí Ọlọ́run fi ń ṣe gbogbo ẹ̀. فبخدمة وبهدية وزيارة. ẹni mo fẹ́ ká fa yọgbọ́ àwọn àfa pàápàá àwọn àfa bọ́ ọba lónìí lé ọ̀la o kọ́lá tó yẹ pé nù lé rẹ̀ ìwọ náà lọ kọ́ ọmọ rẹ̀ ń kéwú mọ́ pọ̀ ọmọ rẹ̀ lọ́mọ jọ ṣe ìdímọ̀ lọ́dọ̀ rẹ̀ kó lè lọ́la rẹ̀ ọ̀tọ̀ láyé kéwú àníkọ́ ọmọ kéwú kọ́dà bí ọlọ́kọ́ ira bọ́bá rí pọ̀ ọ̀ráyé rẹ̀ jùsọ́dọ̀ ẹnìkan tí ó lọ sẹ́rú ń bẹ̀ bọ́mọ ọba sẹ́rú lónìí kò lè dọ̀gá lọ́la salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Allah. Allah. ẹ̀yin àwọn ẹ̀ ṣàǹfààní náà lọ ikú jẹ́ padà Ọlọ́run dáadáa. Allahu akbar. àwọn afọwà tó dàbí ẹni pé kẹ́ máa gbé wọn lọlé kẹ́ fi wọn ṣọkọ yẹ padà Ọlọ́run dáadáa ni. Allahu akbar. Bàbá Láyédé. bàbá àgbà. Bàbá fáìn wọ́n tún wá fáìn sóhun. Allahu akbar. ó ní dáhùn ọmọ mu gọ́ọ̀mẹ̀ntì. La ilaha a ṣe líla illallah. fífún bàbá torí ìjọba àsìkò Ọlọ́run bá a dúpẹ́ fún yín o. Amina. pẹ̀lú wàhálà àti stress àti gbogbo ẹ̀. ó dẹ̀ mi mo ti kọ́ fẹ́ dodge